Mátíù orí 4 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 25. Nígbà náà ni a darí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí láti dán an wò lọ́wọ́ èṣù. Nígbà tí ó sì ti gbààwẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru, lẹ́yìn náà ni ebi ń pa á. Nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní, bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọ̀nyí di àkàrà. Ṣùgbọ́n ó dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láyé nípa àkàrà nìkan, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde wá. Nígbà náà ni èṣù gbé e lọ sókè sí ìlú mímọ́ nì, ó gbé e lé ṣóńṣó tẹ́ḿpìlì. Ó sì wí fún un pé bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, bẹ́ sílẹ̀ fún ara rẹ. Ásà ti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀. Lé ọwọ́ wọn ni wọn ó sì gbé ọ sókè, kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Jésù sì wí fún un pé a tún kọ pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Èṣù gbé e lọ sí orí òkè gíga gíga ẹ̀wẹ̀, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn. Ó sì wí fún un pé gbogbo nǹkan wọ̀nyí li èmi ò fi fún ọ, bí ìwọ bá wólẹ̀ tí o sì foríbalẹ̀ fún mi. Nígbà náà ni Jésù wí fún un pé padà kúrò lẹ́yìn mi, Sátánì, nítorí a kọ̀wé rẹ̀ pé Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó foríbalẹ̀ fún, òun nìkan ṣoṣo ni kí ìwọ máa sìn. Nígbà náà ni èṣù fi sílẹ̀ lọ, sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ wá, wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un. Nígbà tí Jésù gbọ́ pé a fi Jòhánù lé wọn lọ́wọ́, ó dìde lọ sí Gálílì. Nígbà tí ó sì jáde kúrò ní Násárẹ́tì, ó wá jókòó ní Kápánáùmù, èyí tí ó ń bẹ létí òkun, ní ẹkùn Sebúlónì àti Néftálímù, kí èyí tí a wí láti ẹnu wòlíì Àìsáyà wá lè ṣẹ pé ilẹ̀ Sebúlónì àti ilẹ̀ Néftálímù ní ọ̀nà òkun, ní òkè Jọ́dánì, Gálílì àwọn kèfèrí. Àwọn ènìyàn tí ó jókòó ní òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ni ìmọ́lẹ̀ là fún. Láti ìgbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí wàásù wípé ẹ ronúpìwàdà, nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Jésù ń rìn létí òkun Gálílì, ó rí àwọn arákùnrin méjì, Símónì ẹni tí à ń pè ní Pétérù àti Áńdérù arákùnrin rẹ̀. Wọ́n ń sọ àwọ̀n sínú òkun nítorí wọ́n jẹ́ apẹja. Ó sì wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Wọ́n sì fi àwọ̀n sílẹ̀ lójú kan náà, wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. Bí ó sì ti dé ibẹ̀ lọ síwájú, ó rí àwọn arákùnrin méjì, Jákọ́bù ọmọ Sébédè àti Jòhánù arákùnrin rẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú Sébédè bàbá wọn. Wọ́n ń jí àwọ̀n wọn, ó sì pè wọ́n. Lójú kan náà, wọ́n sì fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀, wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. Jésù sì rìn ní gbogbo ẹkùn Gálílì, ó ń kọ́ni ní sínágọ́gù wọn, ó sì ń wàásù ìrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Òkìkí rẹ̀ sì kàn yí gbogbo Síríà ká. Wọ́n sì gbé àwọn aláìsàn tí ó ní onírúurú àrùn àti ìrora wá sọ́dọ̀ rẹ̀, àti àwọn tí ó lé ẹ̀mí èṣù àti àwọn tí ó ń sínwín àti àwọn tí ó lé ẹ̀gbà, ó sì wò wọ́n sàn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn láti Gálílì àti Dékápólì àti Jerúsálẹ́mù àti láti Jùdíà wá àti láti òkè odò Jọ́dánì.